ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì àti ẹlẹ́sìn àbáláyé, ẹ jẹ́ ká bẹ Ọlọ́run, ẹ jẹ́ ká kún fún àdúrà rẹpẹtẹ o. Ìdí àdúrà wa ni wípé ibi tí ẹ̀sìn Mùsùlùmí tí àwọn ará òkè ọya Northerners tí wọ́n ń ṣe àti ọ̀nà tán ń gbà ṣe, ibi tó máa yọrí sí lórílẹ̀-èdè yìí kò tíì yé wa pẹ̀lú wàhálà tó ń dálẹ̀. Eléyìí, ẹ̀yin ẹlẹ́sìn Mùsùlùmí, ẹ má rí bí ẹni wípé wọ́n ń gbàbọ̀dè fún ẹ̀sìn Islam nílẹ̀ yìí lápá South ńbí, lọ́dọ̀ àwọn ọmọ Yorùbá ńbí, rárá o. Ihun tó ń ṣẹlẹ̀ lókè ọya ló fa gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí. Ẹ wo fọ́tò arákùnrin tẹ́ ń wò yìí, olórí ẹ̀sìn Islam ni. Àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ pàápàá jùlọ nínú lẹ́tà tí wọ́n lọ kọ síta. Arákùnrin yìí, orúkọ ẹ̀ ní Abdul-Jabbar Sheikh Nasir Kabara, ará òkè ọya ni. Ó sọ kinní kan sínú lẹ́tà tí wọ́n lọ kọ jáde pé ó wà lórí ẹ̀rọ ayélujára. Bẹ́ẹ̀ ṣe ń wò yìí, ilé-ẹjọ́ Ṣàríà ti dájọ́ ikú fún, kán yẹgi fún ni, kì í ṣe kán yìnbọn pa. Èwo ló tiẹ̀ wá rọrùn ńbẹ̀? Kò jalè o, kò fàdíyà o, kò fipá mú nǹkan oníǹkan o, kọjá pé ó kọ̀ láti jẹ́ aṣíwájú, ẹni tí ó wàá dàrú dàápọ̀ láti mú wàhálà ẹ̀sìn wọ orílẹ̀-èdè Nàìjíríà láti ìlú Iran. Bàbá yìí ni wọ́n tan òun lọ sí Iran. Ìgbà tóun débẹ̀, torí awítán wọ́n ní Iran sponsor àwọn agbésùmọ̀mí lórí ọ̀rọ̀ ẹlẹ́sìn dé, wọ́n ń kó nǹkan ìjà ogun fáwọn Boko Haram. Àwọn òpònú ọ̀dẹ̀ kan ń bí, wọ́n ní kí ni evidence lẹ́yìn ìgbà tí ìròyìn ti gbé. Bàbá yìí ní tóun bá pàdé ńbẹ̀ tí wọ́n ní kóun wá ṣe revolution ni. Ìtí ẹ̀ dẹ̀ ń pè ní revolution ni pé àwọn ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ó sàn lórí ẹ̀sìn Islam, Islamic revolution. Iran ló dẹ̀ fẹ́ sponsor ẹ̀. Àwọn ẹ̀kọ́ kan tí wọ́n lọ ní kóun lọ bá àwọn tó meet tí wọ́n bá sọ̀rọ̀, kábíyèsí, ọmọ Nàìjíríà nǹkan kan o. Tí wọ́n sọ fún pé owó báyìí ló gbà, owó báyìí ló gbà, owó báyìí ló gbà, àgbà àfáà ni ọ́. Ṣùgbọ́n a fẹ́ kó orílẹ̀-èdè Nàìjíríà kán mọ̀ ọ́n la Islamic revolution, gbogbo ẹ̀ náà abẹ́ Islamization, kán fẹ́ sọ orílẹ̀-èdè Nàìjíríà di ẹlẹ́sìn Mùsùlùmí ni. Àwọn ará ilẹ̀ Haúsá, àbí ká ní Haúsá Fúlàní, àwọn dẹ̀ tí láwọn tiẹ̀ wá ń ṣe Haúsá Fúlàní, Haúsá làwọn. Fúlàní náà ni bàbá yìí. Ó wá kù ńbẹ̀ póun ò gbà. Nígbà tó dé orílẹ̀-èdè Nàìjíríà, mo fẹ́ ṣe ṣókíṣókí ni. Tí ẹ bá fẹ́ wo ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀, ó wà lórí social media, pàápàá jùlọ alàgbà kan elédè òyìnbó ni, Okocha. Ẹ lọ sórí page ẹ̀. Ṣùgbọ́n n tó kàn wá tẹ́mi fi mọ́rọ̀ yìí wá ni ọ̀rọ̀ ọmọ Yorùbá. Nígbà tí wọ́n bá lè ṣe yẹn fúnra wọn, àgbà àfáà Sheikh, Islamic leader ni o, supreme leader, tẹ́dẹ̀ lè dájọ́ ikú fún pé kán lọ yẹgi fún un nítorí pé ó kọ̀ láti bá wọn jagun ẹ̀sìn, tó lóun mọ̀ wípé ẹ̀mí ó lọ sí. Gbogbo bí wọ́n ṣe fẹ́ fún lówó ló kọ̀. Arákùnrin yìí, wọ́n arrest ẹ̀. Àwọn ọlọ́pàá Ṣàríà, ọlọ́pàá Mùsùlùmí tí wọ́n ń ṣe bí ọlọ́pàá orílẹ̀-èdè, àwọn Hisbah, wọ́n arrest ẹ̀ ní 2022 ní Kano. Allegedly, bẹ́ẹ̀ mi ò ṣe sọnù, ṣùgbọ́n ẹ̀yin fúnra yín mọ̀ pé a kàn lè mọ́ wá sọ allegedly láì jẹ́ wípé tó ti jáde ní eégún tó ti jáde ti kúrò láì wò, ṣùgbọ́n ti wáyé wa gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́. Wọ́n arrest ẹ̀, wọ́n sì ti dájọ́ ikú fún. 2022 làwọn Hisbah police ní arrest ẹ̀. Ìtò wá fọ́ ní gangan nú ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ká wípé wọ́n ti fi Ṣàríà gbé,
ó ti kàgbákò nínú ẹ̀sìn mùsùlùmí tó ń ṣe. Àgbákò ni. Gbàwèrè, mi ò gbàwèrè, mi ò lè pààyàn, mi ò lè dá wàhálà lẹ̀. Wọ́n ní dandan ni sẹ́. Ẹjọ́ ikú tí wọ́n wá dá fún yìí, wọn à fi ẹ̀sùn míì kan kọjá pé ó kọ̀ láti gbà láti jẹ́ olórí Islamic Revolution ní orílẹ̀-èdè Nàìjíríà, kẹ́mí yẹn lè máa bọ̀. Now, àwọn èèyàn yìí, Iran ń kówó fún wọn. Ẹ má gbàgbé pé wọ́n mention Turkey, wọ́n mention China àbí nǹkan kan. Àwọn yẹn àti ìrí àrídájú ọ̀rọ̀ nípa wọn. Ṣùgbọ́n ti Iran, àwọn nǹkan yìí wà nínú tó ṣokùnfà ikú olórí wọn táwọn òpònú kan ń support. Ó wá burú pátápátá. Arákùnrin yìí wà ní inú ọgbà ẹ̀wọ̀n ní Kùjé, Àbújá, allegedly. Tó bá jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́, tárákùnrin yìí sì kọ lẹ́tà síta tó wá appeal ní kóòtù orílẹ̀-èdè Nàìjíríà, òun fúnra ẹ̀ ò tún appeal ní ṣàríà mọ́, torí tí wọ́n bá ti sọ ikú ní ikú náà ni. Wọ́n ní appeal kóòtù orílẹ̀-èdè Nàìjíríà ò gba ìwé ẹ̀ yẹ̀wò. Tó bá jẹ́ bẹ́ẹ̀, ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ká gbà pé tí wọ́n tọrọ ara wọn bọ̀, wọ́n jọ ń pariwo ṣàríà. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin alákatakítí, à ń sọ fún wípé ojú yín máa bó pẹ̀lú akatakítí ẹ̀sìn tẹ́ ẹ fẹ́ gba ṣàríà wọlé. Àwọn tó mẹ́gba lọ́tẹ̀ fi na ọmọ ìyá wọn, lẹ wá rò pé bọ́mọ bàbá bá kọjá àyè wọn ò ní bẹ́ orí ẹ̀. Lórí ẹ̀sìn náà ni o. Nítorí pé kò gbà láti dá ogun ẹ̀sìn sílẹ̀ kó síwájú àwọn tó máa Islamize orílẹ̀-èdè Nàìjíríà. Tí orílẹ̀-èdè Nàìjíríà tí ò bá lè gbà á pẹ̀lú lẹ́tà tó kọ, tó dẹ̀ fate death sentence báyìí láti ṣàríà court, ìbéèrè mi ni, torílẹ̀-èdè Nàìjíríà ò bá lè gbà, ta ni ó gbà? Ṣé ẹ rò wípé àsìkò yìí ló yẹ kí gbogbo ènìyàn dìde sọ̀rọ̀ arákùnrin? Ẹ rò bẹ́ẹ̀? Ẹ gbàgbé ọ̀rọ̀ ẹ̀sìn. Ẹni tó ní òun ò lè jẹ́ kẹ́mi ìtàjẹ̀sílẹ̀ wà, òun mọ̀ pé gbogbo ẹ̀sìn bá fẹ́ ṣẹlẹ̀, tẹ́ ẹ fẹ́ sọ orílẹ̀-èdè kan di ẹlẹ́sìn kan, tẹ́ ẹ fẹ́ ṣe revolution, àìmọye aláìṣẹ̀ tẹ́mi ẹ̀ máa lọ, òun ò gbà. Ṣé ẹ mọ̀ pé àti Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí àti oníbílẹ̀ ni ó ràn lọ́wọ́ tó dẹ̀ ní feelings fún. Wọ́n ló wà ní Kùjé l'Àbújá. Ṣó yẹ ká gba àwọn Iran láàyè láti dógun ẹ̀sìn sílẹ̀ nílẹ̀ wa? Now, kí làwọn olórí wa ń ṣe? Ǹjẹ́ ṣàríà ò ti fẹ́ gba òfin orílẹ̀-èdè wa mọ́ wa lọ́wọ́? Ìlà fi ń béèrè pé ṣágbára ìjọba tán wà ń bẹ̀ yìí ṣó ká àwọn tó ń dá wàhálà lẹ̀ látara ṣàríà? Kí ni ṣàríà wá dínú constitution? Agbára àwọn Hisbab lókè ọya ó fẹ́ ju agbára àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà lọ. Bẹ́ẹ̀ ni kóòtù wọn ó fẹ́ ju ti orílẹ̀-èdè Nàìjíríà lọ. Kí làwọn tó wá wà ní ẹ̀ka yẹn, kí ni wọ́n ń ṣe? Tí àwọn Hisbab police ẹlẹ́sìn tí wọ́n bá lè arrest èèyàn, tí ìjọba ọlọ́pàá tìjọba wa tí wọn ò lè gbà á sílẹ̀. Tí kóòtù ṣàríà bá sọ pé báyìí, títì wa ò lè sọ pé no. Ìyẹn ni pé agenda wọn revolution ni. Ẹni tí ò bá mọ tá à ń pè revolution kó máa gbọ́. Sísọ ẹ̀mí aráàlú nù ni. Àwọn tó wà ń di ẹnìkan ni wọ́n máa ń yè. Ẹni tí ò mọ̀ ń pẹ̀, tí ò lẹ́bí, kò lè yé. No wonder. Níbi agbára wọn pọ̀ dé, àwọn Hisbab police ń lọ sí hòtẹ́ẹ̀. Wọ́n ń lọ na àwọn èèyàn jáde lẹ́nu iṣẹ́ wọn. Inú ń bí wọn fún hòtẹ́ẹ̀. Gbogbo táàsì tíjọba dẹ̀ ń gbà lórí hòtẹ́ẹ̀, wọ́n á dúró gangan ni wọ́n fẹ́ gbẹ̀tọ́ wọn. Wọ́n lu àwọn ènìyàn, wọ́n arrest àwọn èèyàn tó ń jẹun lásìkò Ramadan. Irú àwọn ìwà wèrè wo leléyìí? Irú àwọn ọ̀rọ̀ wo leléyìí? Revolution ló gbé terrorist wọlé o. Ó kàn wọnú òṣèlú, wọ́n kàn lò ó fóṣèlú ni. Ìtọ́mọ Nàìjíríà ò bá mọ̀, ẹ tètè máa mọ̀. Ṣé ẹ máa wò wípé tí arákùnrin tí wọ́n bá hang arákùnrin
Torílẹ̀-èdè Nàìjíríà ò lè gbà á lẹ̀, kò sẹ́ni torílẹ̀-èdè Nàìjíríà lè gbà á lẹ̀, kò sẹ́ni tíjọba lè gbà á lẹ̀ lọ́wọ́ ikú. Èrò tèmi ni wípé tó bá láǹfààní àti send lẹ́tà ẹ̀ sí US, sí Trump, tó bá tètè débẹ̀, ara àwọn nǹkan tá a tètè gbọdọ̀ gbógun ti ṣàríà leléyìí, a gbógun ti ẹ̀sìn mùsùlùmí. Oníkálukú ló ní ìlànà tó lè fi sin Ọlọ́run, kóníkálukú sin Ọlọ́run ẹ̀ bó ṣe fẹ́. Ẹ̀sìn mùsùlùmí ara ẹ̀sìn ni. Ẹ̀sìn dáadáa ni, ṣùgbọ́n àwọn ará òkè ọya yìí wọ́n ti ń lò ó fún nǹkan míì bí wọ́n ṣe ba ayé àwọn Haúsá jẹ́. Ẹ jẹ́ ká ronú. Arákùnrin yìí ó ti kàgbákò látara ẹ̀sìn mùsùlùmí tó ń ṣe lókè ọya. Ṣé lóòótọ́ ni lẹ́tà tó kọ jáde tó ní wọ́n fóun ní owó òun ò gbà á, ìgbà tóun dẹ̀ débí wọ́n fi Israel police gbé. Gbogbo northerners wọ́n lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn ló wà ní Iran tí wọ́n ń ṣe training lọ́wọ́. Wọ́n ní tí wọ́n bá dẹ̀ padà dé orílẹ̀-èdè àwọn tó wà nílùú òkè ọya nílùú òyìnbó, ọ̀pọ̀lọpọ̀ náà ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n jẹ́ northerners tí wọ́n wà ní Iran, tó yẹ pé tí wọ́n bá padà dé religious wàhálà ní ń bọ̀ wá cause. Kí la ṣe fáwọn northerners pàápàá jùlọ àwọn Fúlàní? Torí ṣàríà la fi ń gbé nínú ìbẹ̀rù bojo pẹ̀lú Boko Haram, ICIC, làkúrá wà. Lórí ṣàríà lẹ́mí bàbá ìfẹ́ bọ̀ sí. Ṣé ṣàríà yẹn láti fi tẹ ẹ̀tọ́ ọmọnìyàn mọ́ lójúmọ́lẹ̀ ni? Torí àwọn tó kọ́ hòtẹ́ẹ̀lì business wọn ni wọ́n ń ṣe. Bàbá tó lóun ò lè ṣe Islamic Revolution lórílẹ̀-èdè Nàìjíríà, kán da gbogbo ẹ̀rú gùdùgùdù nítorí àti sọ Nàìjíríà dó ẹ̀tọ́ ẹ̀ ni. Mi ò gbà, mi ò ṣe. Ìyẹn ni pé gbogbo ẹ̀yin tẹ́ ń welcome ṣàríà, ìjọ tọwọ́ pálábá yín bá ṣégi níbi nǹkan kéékèé tọ́lọ́run ò kà kún, àwọn ará bí ò kà kún, bó bá dẹ̀ ṣẹlẹ̀ sí wọn kò sẹ́ni tó máa gbọ́. Kódà ẹni tó bá jàre ni ó padà jẹ̀bi. Ṣé ìgbésí ayé tá a fẹ́ gbé lórílẹ̀-èdè Nàìjíríà rèé? À ń sọ̀rọ̀ ètò ààbò, ètò ààbò, ètò ààbò. Ẹ gbọ́ àṣírí àwọn ará bí, ẹ gbọ́ bọ́n ṣe ń rìn, ẹ gbọ́ nǹkan tí wọ́n fẹ́ dá sílẹ̀. Tí ò bá jẹ́ wípé kóòtù dájọ́ ẹni yìí pé kán lọ pa, kán sọ̀rọ̀ kán pa nítorí pé kò gbà láti da orílẹ̀-èdè rú, tó wá kọ lẹ́tà sí appeal court allegedly tí wọn ò sì rí nǹkan kan ṣe sí i. Orílẹ̀-èdè tí ò fẹ́ ó dàrú, kóòtù bẹ̀ ò lè gbà á lẹ̀. Bitter truth lè tó tiwa o. Tó bá jẹ́ lóòótọ́ ni appeal court ò lè gbà á, kó sẹ́ni lẹ́tà sí Trump o. Ṣé ká sọ pé ó parọ́ mọ́ appeal court pé òun appeal, ṣùgbọ́n wọ́n bẹ̀rù northerners àbí bẹ̀rù sultan, bẹ̀rù ṣàríà. Bitter truth lètò yìí. Ṣeun Agboola lórúkọ tèmi. Ọlọ́run àti iná rẹ̀ máa jà lórí àwọn tí ò rán níṣẹ́ láti gbèjà àwọn tí wọ́n ń gbẹ̀mí àwọn ènìyàn lọ́nà àìtọ́. Kábíyèsí Olódùmarè. Nàìjíríà, Nàìjíríà, Nàìjíríà. Ẹ̀yin olóṣèlú yìí, ṣé ẹ mẹ̀tọ́ ni? Ẹ̀yin adájọ́, ṣé ẹ mẹ̀tọ́ ni? Ẹ̀yin agbófinró, ṣé ẹ mẹ̀tọ́ ni? Ṣé gbogbo yín mẹ̀tọ́ ẹ ṣe ni, àbí ká sọ pé wọ́n ń parọ́ ọmọ yín? Ewu nú gbogbo ẹ̀. Ọlọ́run ó kó arákùnrin yọ o, ṣùgbọ́n regardless of ẹ̀sìn, ó yẹ ká yóò jáde lórí ọ̀rọ̀ arákùnrin, kò gbọ́dọ̀ kú o. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá.